adúpẹ́ fún Ọlọ́run bá tí ó sọ wá di àsìkò tá a wà yìí, kí Ọlọ́run bá kí ó ṣe àlékún ìmọ̀nà fún wa, kí ó sì sí àánú àwọn tí ó yọ́nú sí onígbọ́n mi lápẹ̀lẹ́ tẹ́ rí díẹ̀ nù tá mẹ́nu bá nínú èdè Lárúbáwá níbi útùbà àkọ́kọ́. Ó náà ní àyà tí a mẹ́nu bá tó jẹ́ pé àyà yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, ó kún fún ọ̀pọ̀lọpọ̀ òye. Láti bí àyà yìí kọ́ wípé a gbọ́dọ̀ dúró ti Ọlọ́run níbi ẹ̀sìn wa, níbi ìṣesí wa. A gbọ́dọ̀ gbójúlé nǹkankan ju Ọlọ́run lọ o. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí ìmánì wa ní agbára pẹ̀lú ká di ọkàn wa mọ́ Ọlọ́run Subhanahu wa Ta'ala. Ẹ má jẹ́ àwa nǹkan lọ síbi nǹkan mí yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run Subhanahu wa Ta'ala. Kò sí ń tágbára Al-Qur'ani ọ̀ká, kò sí tọ́lọ̀ ọ̀bọ̀ ò lè ṣe fẹ́ dà ní dáadáa tí bá ń wá, kò sí tọ́lọ̀ ò lè mú kúrò láburú tó fẹ́ kọ́lọ̀ ó mú kúrò. Ẹmọ yá mi bákan náà, ohun tá bá fẹ́ máa ṣe níṣẹ́ lọ́rọ̀, ẹjẹ́ a máa wo tọ́lọ́run mọ́. Ẹ má jẹ́ ká máa wo tẹ̀dá kan tí ó máa tí a ṣe aburú kan yóò padà di pé yóò yíwọ́ náà ní o. Tó bá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ Ọlọ́run kan, ó fẹ́ ṣe wáàsí ní jẹ́ ọjọ́ pé torí t'Ọlọ́run ló fi ń ṣe é. Wọ́n jẹ́ ọ̀jẹ́ wípé nìkan ní ọmọ tí ọ sọ báyìí tó fi wá máa da àwùjọ rú. Ẹ bá jẹ́ pé ń ṣerú eléyìí kọ́ yọ wò lórí rẹ̀ lórí náà ni o. Gbogbo tó jẹ́ pé ń ṣiṣẹ́ tọ́lọ́run ṣiṣẹ́ Ọlọ́run tẹ́ pé yóò ti dàwùjọ jẹ́, yóò ti da àwùjọ rú ní ṣe ó ń jí sí àwọn ẹni burú kan ní wọ́n ń gbójú dáadáa wá ó padà wò ní lórí ní nítọ̀ nǹkan ìṣẹ́lẹ̀ tó lágbára. Ìjọpẹ̀jẹ́ ká ní kó ní ìbẹ̀rù Ọlọ́run ìyá mi o. Al-Qur'ani wà tí sọ fún nínú Suratul Ankabut pé bá ti kàá wọ́n bá ń sọ nínú Suratul Ankabut ayà 41 wọ́n sọ pé a'udhu billahi minash shaytanir rajim. Wọ́n bá sọ wípé mathalul ladhina ittakhadhu min dunillahi awliya kamathalil ankabuti ittakhadhat bayta wa inna awhana libuyuti labaytul ankabuti law kanu ya'lamun. Tẹ́rí súra yìí, áyà yìí, Ọlọ́run Subhanahu wa Ta'ala máa sọ Suratul Ankabut. Ọlọ́run Subhanahu wa Ta'ala ó dápọ̀ Ankabut ní áyà yìí, wọ́n fi ágbó kọ ilé lérí kọmọ yẹ́ sọ́tù kí ni o, Suratul Ankabut. Ẹwùsẹ́ díndí súra kan ó wá lórí Al-Ankabut, aláǹtakùn òkúta àmọ́ wọ́n tí wọ́n pè ní ilẹ̀ Ìjẹ̀bú náà lábẹ́ẹ̀kọ́ aláǹtakùn àbí tí náà lẹ́wọ́n pé aláǹtakùn ẹmọ yá mi díndí súra kan jẹ́ ọkọ̀ kí ló fà tó fi jẹ́ pé Ankabut súra ń jẹ́ ọkọ̀ Ankabut aláǹtakùn. Àṣé ọ̀pọ̀lọpọ̀ dáadáa téèyàn ó rí kọ́ ń bí ọ̀rọ̀ aláǹtakùn tí ó tó lékún ìmánì èèyàn tí ó fi dúó t'Ọlọ́run ìlọ́fà. Wọ́n bá sọ wípé mathalul ladhina ittakhadhu min dunillahi awliya kamathalil ankabuti ittakhadhat bayta wa inna awhana libuyuti labaytul ankabuti law kanu ya'lamun. Wọ́n bá sọ wípé àwọn àpèjúwe àwọn tó jẹ́ wípé wọ́n mú nǹkan míì lólùgbòjú lé yàtọ̀ sọ́lọ́run. Ọlọ́run ní pé mathalul ladhina ittakhadhu min dunillahi awliya. Ọlọ́run fẹ́ ṣàpèjúwe bàbá ìyá tí wọ́n gbójú lé nǹkan míì yàtọ̀ sọ́lọ́run. Wọ́n kàpọ́lọ̀ ò lè ṣe dáadáa fáwọn àfikáwò sí aburú kan, àfikáwò lọ ṣe òsà, káwò lọ ṣe ẹbọ sọ́lọ́run àti wọ́ àtàà náà tọ́ọ̀dẹ̀ ẹbọ torí pọ̀ wá nǹkan. Ọlọ́run ní pé mathalul ladhina ittakhadhu
min dunillahi awliya dájúdájú àpèjúwe àwọn tó yí wọ́n mú nǹkan míì yàtọ̀ sọ́lọ́run tí a mú lóyìn ohun ẹni ìgbójúlé kò sí nǹkan tí ó wà yóò pọ̀ nǹkan ní ó ṣe fóhun ọ̀pọ̀lọpọ̀ ó ṣe fóhun kò sí nǹkan tí ó wá sọ ń bẹ́ẹ̀ yóò sàdí àwọn tó ń pèkè yóò sàdí àwọn olóòsà ni àtọ́lọ̀ ọ̀fẹ́ ọmọlọ́run ló yẹ olùgbójúlé rí àbíkọ́ mọ́lọ́run ló gbójúlé lábára kan ó tó máa ṣẹbọ sọ́lọ́run lábára míì àsálùládínà tàkàdù min dunillahi awliya lọ́pàá sọ wípé lẹ́gbẹ́gbẹ́ àwọn tí wọ́n mú nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run ní olùgbójúlé bákan náà àwọn tí wọ́n tó ń ṣe tí wọ́n ń ṣe nítorí èèyàn kan torí kò ṣe tí ń ṣe lásán kò ṣe pé ó ń gba ìmẹ̀sí lọ́dọ̀ àwọn èèyàn kan pé ṣe báyìí masalul ladina takhadhu min dunillahi awliya ojú tí ó gbọ́ wá lè pójú ẹni ọlọ́run ní gbá fún wà sí ní tí sí sí wà sí ní ṣe imi ohun mẹ́ra kankan yóò kàfàrẹ̀ tó fẹ́ kàfàrà yóò sọ gbọ́n tó fẹ́ sọ̀dí tó fẹ́ sọ́dí tó gbọ́ orí òfurufú ni kìí ṣe torí tọ́lọ́run lọ́n ti tó àṣírí wọn fáa pé masalul ladina takhadhu min dunillahi awliya àwọn tó jẹ́ wípé ìtí a gbójúlé lórí ìtí a ń ṣe kìí sọ lọ́run orí òfurufú ni a gbójúlé àwọn tó jẹ́ pé òòṣà gbogbo ẹbọ wọ́n dẹ̀lẹ́bọ́ torí pé ń wà nǹkan ọlọ́wọ́ sọ wípé masalul ladina takhadhu min dunillahi awliya kí lọ́lọ́ ń pè wọ́n o wọ́n pé ká masalil ankabuti ittakhadhat bayta wọ́n ní pé ní tóun fi àwọn tí a gbójúlé nǹkan míì ẹ̀tọ̀ sọ́lọ́run in tó ń fi ọ̀rọ̀ wọn wé ni pé òun fi ọ̀rọ̀ wọn wé aláǹtakùn yìí ittakhadhat bayta tọ́kọ́lé aláǹtakùn tó ní ilé omúlé tó ní ọwá ọ̀tọ̀ ẹwà aláǹtakùn yóò kọ́lé rẹ̀ lọ́nà tó ní agbára ní ọgbàṣẹ́ lágbára tiẹ̀ òun tó sì lò ń kọ́ òun tó ní agbára ni tó nígbà kó wọ aláǹtakùn ó lágbára ju irin lọ bó ti rí òun aláǹtakùn ó lágbára ju òun irin lọ tó ti bẹ́ à ń kọ́ yóò wà fi wá hun létí ọ̀ lágbára Al-Qur'ani ó sọ wípé òun aláǹtakùn lọ lẹ jù tó ní kó wọ aláǹtakùn lóòwù tó lágbára jù lọ wà tó ti bó ti rí àmẹ́wàá aláǹtakùn tó wọ́n fẹ́ kọ́lé kí ló ṣe yóò kọ́ ilé rẹ̀ ọlọ́pàá sọ pé kamasalil ankabuti ittakhadhat bayta níta fẹ́ ń tọ́ gbára lé nǹkan ní yàtọ̀ sọ́lọ́run níta fi wé ní al-ankabut aláǹtakùn tọ́kọ́lé ọlọ́pàá sọ pé wà inna awhana al-buyuti labaytul ankabut ilé tó lẹ́jù ilé ta ní ilé aláǹtakùn ní làwóká nà ya àdàmọ́ tẹ́yẹ o tẹ́ bá mọ̀ táwọn tí ó ń ṣẹbọ sọ́lọ́run tí ó ń mú nǹkan bí ẹ̀tọ̀ sọ́lọ́run tí bá mọ̀ yóò yàn sí pé létọ́ lẹ́jù ilé aláǹtakùn ní ẹmọ̀ yá mi bóò ní ilé aláǹtakùn ti lẹ ilé aláǹtakùn àwọn àfáà tó ti yẹ́ pé ilé aláǹtakùn òwú tó fi hú òwú tó ní agbára ní òwú tó ní agbára lòwọ́ aláǹtakùn tí wọ́n kàkọ́ àwọn òwútọ́ kódà ní tí wọ́n fi òwúwọ́ láǹtakùn wọ́n ṣe èrò ìyá mi wọ́n fi ránṣọ ogun aṣọ́jẹ́ táwọn ọmọ ogun máa wọ̀ òwútọ́ lágbára ti fi ránṣọ aṣọ oná ní òwúwọ́ láǹtakùn a rí pé òwúwọ́ láǹtakùn ọlẹ́ wọ́n tó bákan náà wọ́n gbà wípé nínú tó tó lágbára òwútọ́ dá láti fi a rí pé kí ní sẹ́ fún mẹ́ja nẹ́ẹ̀tì àmọ́lò táfẹ́ mẹ́ta lódò òótọ́ dá láti lò fún òwúrọ̀ àtakùn náà ni àtàwọn nǹkan míì tẹ́ máa lò wọ́n òwúrọ̀ àtakùn fún àmọ́ tó ti bẹ́ ǹkọ́ o nígbàtàrà àtakùn fẹ́ kọ́ ti ẹ̀ǹkọ́ kí ló fi ṣe àyínà àwọ́ anẹ́lẹ́bù yóò tì làbẹ́yẹ́tù láńkàbùtì lọ́kàánú yà àlámù aláǹtakùn wá lọ fi òwú tó lágbára yìí ó fi kọ́lé tó lè fúnra ti ẹ̀ ọlẹ́ ọ̀nà méjì tá a bá rí gan bí ti máa rí aláǹtakùn wá bọ́ọ̀lẹ̀ gan ewu bó ti kọ́ ewu net bó ti rí bó ti lábílẹ̀ ti rí lágbára bó ti rí bó ti lẹ tó rí o
kò lè tí atẹ́gùn kò lè tí lọ atẹ́gùn ó tó wọlé tó ti bẹ́ẹ̀ náà ni wọ́n pé space ń bẹ láàrin rẹ̀ síra wọn àbẹ́ẹ̀kọ́ bákan náà tó tútù bá lágbára kò lè tí òtútù kó fún alátakùn tí bẹ́nu ẹ̀ tójò bá ń rọ̀ yóò tó rọ̀ sí lórí náà ni wọ́n sọ pé àyínà wà nílébò yóò ilé tó lẹ jù láyé yìí àbẹ́yẹ tó lè àrùn kàbọ̀ ti lẹ̀ òkà àánú yà alámọ́ bí alátakùn ní o ó tó wá lẹ́lọ́nà míì ilé ìta rínú o ó tó wá lẹ ní ọ̀nà míì tí èsì tàfojú rí ẹmọ̀ ìyá mi ọ̀nà wọ́n ti lẹ ilé tó dá ilé ìfẹ́ balẹ̀ ní ilé tí tóbìnrin ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ń bẹ tọkọ náà ó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ táwọn ọmọ yọ̀ ń bẹ ilé eré ní ilé tó lágbára nú tíṣe ìtọ́nù òríwọ̀ tíjà ọ̀darí ọkọ àti ìyàwó rú táàrin àwọn ọmọ dáa tí ogun nǹkan dáa tí ń lọ nírọ̀rùn ilé eré ní bóòlé alátakùn ti á rí ilé alátakùn ò rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi wọ́n bẹ́nu ọ̀dọ̀ àwọn onímọ̀ yìí pé tálàtakùn bá lóyún tó bá lóyún yóò pa akọ yóò pa èwúsẹ́ sílẹ̀ rẹnu ilé tọ́pẹ́tọ́kọ̀ àtìyàwó ò lè jọ gbé yóò pa àkọ̀dà yóò pa tọ́pọ́tọ́ àdíkọ́ bẹ́ẹ̀ bí mẹ́ nǹkan ìjàlàwọ́ ọmọ rẹ̀ ọmọ ẹ̀wò kálùkọ́ ọmọ jà ẹ̀yìn rẹ̀ gbogbo ìjà ní wọ́n gbọ́jà tó fi bọ́ sí ayé tí wọn ìyá yóò tó kú torí wọn ẹ̀wọ̀sẹ́ orílẹ̀ òní àbẹ́mẹ́ aláǹtakùntọ̀ kọ́lé ọ̀yìn náà ó hanẹ́lìbò yóò tì àbẹ́yẹ́ tó láàrín kàbọ̀ tì lọ́ọ̀ká ní yà lábọ̀ nítọ́ lẹ́jù ní ti àfojúrí ní ti ìfọkànbalẹ̀ ní ti tara aláǹtakùn ní o bẹ́ẹ̀ wá ní tó jẹ́ pé ń pè nǹkan mí yàtọ̀ sí kíni sọ́lọ́run ẹ bá jẹ́ pé ń pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́run wọ́n tààlà àbògbójúlé nǹkan mí yàtọ̀ sọ́lọ́run àbí tí ń ṣe é sí ọlọ́run ó ń ṣe ń torí èèyàn ní orílẹ̀-ègbè yóò padà di ahoro fún ní in tó gbójú léhun yóò padà di ahoro fún ní kò ní wúlò fún agbára ọlọ́pàá sọ́tà tààlà lẹ́gbàá pẹ́kẹ́ àbùkù èékàn ọlọ́pàá sọ́tà tààlà lọ́pàá tẹ́yẹ̀ mọ́ tẹ́yẹ̀ tí èdójú tí yàn lọ́pàá ẹjẹ́ ká lékún ní mọ́ni ọmọ ìyá rẹ̀ ẹjẹ́ ká lékún ní mọ́ni kẹ́lẹ́ká di wọ́n mọ́nà dáadáa níbi ẹ̀sìn wa níbi ìṣe wa ẹmọ́jẹ́ àmọ́ wáwàkúwà ọmọ ìyá mi ìjá dúó tọ́lọ́run kọmọ̀ tọ́ tàwọn fẹ́rẹ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ẹmọ́jẹ́ kẹ́lì kọ́ ta jẹ mọ́ pípẹ́ àfílẹ̀ kan bẹ tọ́bá sẹlẹ̀ yìí ó rí bákan láwọn ẹsẹ̀ ẹbúrú láwọn ẹsẹ̀ ẹbọ ẹmọ́jẹ́ kẹ́lì kẹ́kọ́ gbé akọjá ẹ̀sìn Islam gbogbo tí yẹ̀ bá wọ́n dáadáa láyé yìí Al-Qur'an ti sàlàyé fún wa o àbẹ́sà ti sàlàyé fún wa o mo tí yẹ̀ bá wọ́n ní sọ tó ń wá láburú tó tí ọ̀kọ́ ṣẹlẹ̀ sóhun láburú tí wá ìsọ̀ ń bẹ̀ ọ̀kọ́ ti sàlàyé fún wa o nígbàsílá náà ti sàlàyé fún wa láti jẹ́ ká múra sí bọ́bá yóò sàlẹ̀ fún yímọ̀ nínú kọ̀ọ̀kan wa o bákan náà ní tó jẹ mọ́rọ̀ ìní àdì ọkàn sọ́rọ̀ wàsíwà tààlà níbi tá a fẹ́ máa ṣe ní pèpè ẹ̀yìn àfáà jọjẹ́ pé a máa torí tọ́lọ́ wàsíwà tààlà ṣe ni o ẹ mọ́jà máa ṣe ń tá a ṣe láwùjọ láti jẹ́ pé bóyá àwọn kan wọ́n máa pe àpòkọ fún wa láàfí wá máa ṣe tá à ń ṣe tí máa ń pe àpòkọ burú fún wọ́n sì túnra rẹ̀ sí ti ẹ mọ́jẹ̀ tó ipò ọmọ rán láti bàlújẹ́ láti dẹ́wà láàálẹ̀ ìwọ jẹ́ ibi wọ́tọ̀ lókéwú tó ké láti fi tó ìlú tó ó bà jẹ́ àròjàrí ilẹ̀ olóúnjẹ́ alìkìyàmà wọ́n kọ́ sàánú ọkọ̀ wá o Allahumma salli al-islam wal muslimin ya hayyu ya qayyum bi rahmatika nastaghith أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أقم الصلاة.